A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni ilé ìgbìmọ̀ rọ ìjọba àpapọ̀ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú United Nations kí wọ́n rí i dájú wípé ogun sinmi láàrin ogun Israeli àti Hamas. Bákan náà ni wọ́n rọ ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ olórílẹ̀-èdè méjì kí ojútùú lè wà sí làásìgbò tí ó ti yọrí sí ikú ẹgbẹ̀lẹ́gbẹ̀ lára wọn ní àwọn obìnrin, ọmọdé àti àwọn òṣìṣẹ́. Ìpinnu ilé ìgbìmọ̀ yìí wáyé látàrí àbá Sínátọ̀ Adamu Alero láti PDP ìpínlẹ̀ Kebbi. Alero ní iye àwọn tí ó ti bá ogun lọ yìí bani lẹ́rù. Bí wọn kò bá ṣọ́ra, ó lè yí sí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta. Àwọn sínétọ̀ tí wọ́n jọ fẹnukò lórí ìgbésẹ̀ yìí ni Barau Jibrin láti Kano, Enyinnaya Abaribe láti Abia àti Sani Musa láti Niger. Gbogbo wọn ni ó bu ẹnu àtẹ́ lu ìṣekúpani tí ó ń wáyé ní ọ̀nà méjèèjì, bí wọ́n ti pè fún òpin sí ìpànìyàn yìí àti ààbò lórí ẹ̀mí àti dúkìá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn adarí àjọ òṣìṣẹ́ àti olókoòwò ti pe ìpàdé ìgbìmọ̀ alára ọ̀tọ̀. Igbákejì ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Tommy Etim ni ó sọ ìgbésẹ̀ yìí fún akọ̀ròyìn lónìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lọ́sàn-án òní ọjọ́ Ìṣẹ́gun. Ìdí pàtàkì fún ìpàdé yìí ni láti ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ ìyanṣẹ́lódì lẹ́yìn tí wọ́n ti fi ìyà jẹ ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero. Bákan náà ni ó sọ wípé ìpàdé yìí yóò fi ààyè gba àgbéyẹ̀wò ìwé àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù pẹ̀lú ìjọba àpapọ̀ ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún yìí lẹ́yìn àyọkúrò ìrànwọ́ epo tí ó ti fa ìṣẹ́ òun òṣì sáàrin ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo da ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ Ondo àti gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu pè lórí àpapọ̀ ẹ̀sùn kòtẹ́milọ́rùn. Olùfisùn ni ó pe ẹ̀sùn tako àwọn mẹ́rin ní ilé-ẹjọ́ gíga: igbákejì gómìnà Lucky Ayédatiwa, ilé-ìgbìmọ̀ àti adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ondo, bí wọ́n ṣe ẹ̀sùn wípé ìgbẹ́jọ́ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ẹ̀sùn Ayédatiwa yóò tàpá sí ẹ̀tọ́ wọn. Níbi ìgbẹ́jọ́ tí ó wáyé lánàá ni olùfisùn ti gbé ìgbésẹ̀ láti jọ̀wọ́ ẹ̀sùn nípasẹ̀ agbẹjọ́rò wọn, bí wọ́n ti sọ wípé àkókò ti lọ lórí ẹ̀sùn ọ̀hún. Ṣùgbọ́n agbẹjọ́rò igbákejì gómìnà, àgbà amòfin Ẹ̀bùnolú Adégbòrúwà lòdì sí ìgbésẹ̀ àfẹnusọ yìí. Ó ní ẹ̀sùn yìí ti wà lápapọ̀. Nínú ìdájọ́, adájọ́ D.I. Kọ́láwọlé ni ó ti fagilé gbogbo ẹ̀sùn ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọlọ́wọ́ ṣíbí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Hilda Baci, tí gbogbo ènìyàn mọ̀ sí Hilda Baci, ni wọ́n ti yẹ àga mọ́ nídìí kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gba àkókò jùlọ nínú oúnjẹ sísè nínú ìwé àkọọ́lẹ̀ Guinness Book of Record. Lónìí ni àkọọ́lẹ̀ Guinness fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde lórí ẹ̀rọ alátagbà wọn, bí wọ́n ṣe kéde Alan Fisher gẹ́gẹ́ bí onípò kíní fún ìdíje yìí. Alan Fisher láti orílẹ̀-èdè Ireland, tí ó jẹ́ olùdásílẹ̀ àti ọlọ́wọ́ ṣíbí ní ilé oúnjẹ kan ní ilẹ̀ Japan, ni a gbọ́ wípé ó pegedé níbi ìdíje oúnjẹ sísè lẹ́ẹ̀mejì fún àkọọ́lẹ̀ Guinness. Àkọ́kọ́ nínú rẹ̀ ni bí ó ti ṣe oúnjẹ fún 119 hours 57 minutes. Èyí fi 24 hours lékún sí ti Hilda Baci, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ó pegedé nínú ìpápánu baking marathon pẹ̀lú 47 hours 21 minutes, tí ó fi yàtọ̀ sí Wendy Sandner, ọmọ orílẹ̀-èdè United States of America, pẹ̀lú 31 hours 16 minutes. Nínú oṣù kẹfà ni wọ́n kéde Baci gẹ́gẹ́ bí ẹni tí ó gbégbá orókè nínú ìdíje oúnjẹ sísè tí wákàtí rẹ̀ pọ̀ jùlọ. Nínú àtẹ̀jáde Guinness ni wọ́n ti sọ wípé wọ́n kéde Baci lẹ́yìn àyẹ̀wò fínífíní lórí gbogbo ẹ̀rí máa-jẹ́mi-nìṣó. Ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́wọ́ ṣíbí yìí bẹ̀rẹ̀ oúnjẹ sísè ní Ọjọ́bọ̀ ọjọ́ 11 oṣù karùn-ún, ó sì tẹ̀síwájú títí di ọjọ́ Ajé ọjọ́ 15 oṣù karùn-ún, bí ó ti ṣe pọ́ọ̀tù oúnjẹ tí ó lé ní 100 nínú ìrìnàjò ọlọ́jọ́ mẹ́rin nílé ìdáná yìí.
èyí ni hilda fi gbapò lọ́wọ́ lata ọmọ orílẹ̀-èdè India tí ó ṣe oúnjẹ fún 87 hours 45 minutes ní ọdún 2019. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Melanie Joly, mínísítà ilẹ̀ òkèèrè fún orílẹ̀-èdè Canada, ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìdúgbàmù wáyé ní High Commission wọn tí ó wà ní ìlú Àbújá lánàá ọjọ́ Ajé, ọjọ́ 6 oṣù kọkànlá ọdún yìí. Ìròyìn jábọ̀ wípé iná ṣẹ́yọ ní ilé ẹ̀rọ amúnáwá wọn nígbà tí wọ́n ń tún ẹ̀rọ amúnáwá wọn ṣe lọ́wọ́. Òṣìṣẹ́ tí ó rí ibi sá àsálà fún ẹ̀mí rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé wọ́n ti ṣètò àwọn òṣìṣẹ́ sí abẹ́ igi bí ọkọ̀ ambulance ṣe wọlé láti wáá kó àwọn tí wọ́n fara kááṣá ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní láàrin aago 11 ààbọ̀ alẹ́ ni ọkọ̀ panápaná dé láti pa iná bí àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà ṣe ń bá iṣẹ́ ìdóòlà ẹ̀mí wọn lọ. Nígbà tí ó ń fèsì lórí ìṣẹ̀lẹ̀ yìí, Joly ní àwọn yóò ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, bí ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí àwọn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Òṣogbo ti rán babaláwo àti àwọn 5 mìíràn lọ ẹ̀wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn wípé wọ́n gbé fídíò ìhòòhò agbẹnusọ àná fún ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun Timothy Owóẹ̀yẹ sí orí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí wọ́n ti gba mílíọ̀nù 38 náírà lọ́wọ́ rẹ̀. Àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún ni babaláwo tí orúkọ rẹ̀ ń jẹ́ Kazeem Agbábíàká, Fẹ́mi Oyèbọ̀dé, Abdulrasheed Ojóńlá, Babátúndé Olúàjọ, Adébíyì Kẹ́hìndé, Oyèbánjí Oyèníyì àti Ismaila Azeez. Gbogbo wọn ni wọ́n jẹ́jọ́ ní ilé-ẹjọ́ májísírèètì kí wọ́n tó fi wọ́n ránṣẹ́ sí ilé-ẹjọ́ gíga ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2018. Níbi ìgbẹ́jọ́ ní abánirojọ́ tí igbákejì adarí ọ̀rọ̀ ará ìlú Moses Fáyẹ̀mí darí ní wọ́n ti kó ẹ̀rí 67 kalẹ̀. Lára rẹ̀ ni ìwé àtẹ̀jáde láti ilé ìfowópamọ́ 3 bank statement níbi tí wọ́n ti gba ìfowóránṣẹ́, flash drive, $100, ìbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ẹlẹ́rìí 6 tako àwọn afẹ̀sùnkàn wọ̀nyí. Bí a kò bá gbàgbé wípé fídíò oníṣẹ́jú 13 13 seconds tí Timothy Owóẹ̀yẹ gbòde kan ní ọdún 2018 níbi tí ó ti ń wẹ̀ níhòòhò láàrin ọjà. Wọ́n ṣe ẹ̀sùn wípé agbẹnusọ yìí ń wẹ̀ láti dènà ikú òjijì nígbà tí àwọn ará agbègbè Òsùjẹ̀là ìpínlẹ̀ Ọ̀ṣun pàdé rẹ̀. Nígbà tí adájọ́ Emmanuel Ayọ̀ọ́lá ń gbé ìdájọ́ kalẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 7 oṣù kọkànlá, adájọ́ dá ẹjọ́ fún àwọn mẹ́ta wọ̀nyí lórí ẹ̀sùn ìpàdé àmọ̀pọ̀, ìwà jìbìtì àti jìbìtì orí ẹ̀rọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ ti kéde ìyanṣẹ́lódì aláìlópin jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun tí ó ń bọ̀, ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí. Àpapọ̀ àjọ òṣìṣẹ́ àti olókoòwò ni ó jọ ṣe ìkéde yìí lẹ́yìn ìpàdé pàjáwìrì tí ó wáyé lónìí ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àjọ òṣìṣẹ́ lérí láti gùnlé ìyanṣẹ́lódì lórí ìkọlù tí wọ́n ṣe sí ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìpínlẹ̀ Imo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Antonio Costa, Prime Minister fún ilẹ̀ Pọ́túgí, ti kéde ìkọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Lónìí ọjọ́ Ìṣẹ́gun ni Prime Minister jọ̀wọ́ ìwé ìfipòsílẹ̀ rẹ̀ lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Marcelo Rebelo de Sousa. Níbi ìpàdé ni Costa ti sọ wípé ojúṣe Prime Minister kò lọ pẹ̀lú ìfurasí ọmọlúwàbí rẹ̀. Fún ìdí èyí ni òun ṣe àgbékalẹ̀ ìwé ìfipòsílẹ̀ fún ààrẹ. Síwájú àkókò yìí ni ilé-iṣẹ́ ìròyìn Pọ́túgí jábọ̀ wípé àwọn olùṣèwádìí ti ṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà àti ọ́fíìsì Costa. Abániṣẹ́jọ́ padà sọ wípé àwọn ṣàkíyèsí mínísítà fún ohun amáyédẹrùn João Galamba. Bákan náà ni àwọn ti fi ìwé àṣẹ ránṣẹ́ sí olórí òṣìṣẹ́ fún Costa láti fi ọwọ́ ṣìkún òfin mú un. Ìwádìí yìí dá lórí ìṣowó ìlú kúmọkùmọ àti ìwà ìbàjẹ́ láti ọ̀dọ̀ àwọn olóṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.